Good evening, good evening, good evening. This is a quick one. We have 2 programs tonight. Good evening, everyone. God bless you. God bless each and every one of you as you join me here this evening. Good day, good day, good day, wherever you are watching me from. God bless you, God bless you, God bless you. We have 2 lineups to do tonight. Yeah. I have 2 programs to do tonight. This one is going to be less than 1 hour. But the next one might be more than 1 hour. Yeah. It's going to be a wonderful Christmas gift to each and every one concerned. Celestial Church of Christ worldwide, in collaboration with Imeko something to all under Imeko City Local Government or something. Welcome you to Imeko. Hallelujah. Ejo. Hallelujah wa noro ishan for real. She for real. Hallelujah. Show one in no kota first olale. Because it's a sad story. Sherry. Agbon se, ikandu se, ojú olóko dẹ̀rẹ́, gọbọlé yìí, gọbọyí, pínpín. Ẹ̀yin ti Celestial, ẹ kú ọrọ̀ ajé, ẹ kú tìyàwó tó papọ̀ mọ́, ìkómọ tó papọ̀ mọ́, gbogbo ẹ̀ṣà lọ́rọ̀ kan. Níbo ni mo ṣe àkíní yìí sí? Where is it? I shared it. Where is my phone number 2? Ẹ má bínú o. Ojú olè rè, olè, ọmọ tẹ̀lẹ́, olè, àwọn ọmọ tẹ̀lẹ́, olè, àwọn ọmọ ọ̀tọ́pà, olè, ojú olè rè, olè, ojú olè rè, ojú olè rè, àwọn ọmọ tẹ̀lẹ́, àwọn ọmọ ọ̀tọ́pà, àwọn tí wọ́n bá organize tẹ̀lẹ́ ọdún yìí, ìdẹ̀kọ́ ọdún yìí, olè, ojú olè, gbọ́ mojú tẹlifóònù sí. Mo ti rojọ́ sọ tẹlifóònù nù, ẹ bá wá fóònù mi. And that phone is very, very dear to me and very, very important. Ojú olè rè, olè, ojú olè rè, ojú olè rè, olè, ojú olè rè, ojú olè rè. Àwọn organizer Imeko ọdún yìí bàbá ńlá olè ni wọ́n. Àtọmọdé àtàgbà. Wo, ẹ máa jẹ wòtòwòtò. Ẹ̀yin ò ní gbọ́. Èmi ò ní gbà. Ẹ̀yin ò fẹ́ wọ́n kún. Èmi náà dẹ̀ ní ìgbàláàbọ̀. Torí ìkà ni yín, ìkà, olè, bàbá olè ni yín. Tó bá sọ pé olè, ẹ̀yin lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin the so-called organizer of this year's kí náà ti ń pè Imeko. Bàbá ńlá olè ni yín, olè. Ọmọ Sẹ̀lẹ̀, olè, olè, gbogbo àwọn tínú pẹpẹ, olè, àwọn àgbàjọ, olè, àwọn tó organize Imeko ọdún yìí, olè, apanilẹ́kúnjayé, olè, apanilẹ́kúnjayé, gbogbo ìgbìmọ̀ lólè. Ṣé lórí yín burú ni?
2 programs Lani Fale. What is going on? Why am I not saying what I shared? It doesn't matter. Let me leave it aside. Let me use this other phone. Sherry, tẹ́mi bá ń sọ nǹkan, ẹ máa sọ pé ọlọ́mọ plenty bákan ni. Okay. Wọ́n ní ìyà ò jẹ ọmọdé ló ní kò ní dá fẹ́ni tó bá náà. Tí ìyà bá jẹ́ lájẹ àjẹpajúdé. Bluetooth mode. A ní ẹ jọ̀ọ́, ẹ má bínú, ẹ jọ̀ọ́, ẹ bá mi pèrò wọlé share. Christmas Eve bonus. Christmas Eve bonus. Ẹ máa wá gbọ́, ẹ wá gbọ́. Ẹ wá gbọ́ làbárè yìí. Ẹ wá gbọ́ làbárè yìí o. Nínú ìjọ mímọ́ ló ti ṣẹlẹ̀. Ṣe dànù. Àwọn tó wà ní Mẹ́kọ, wọ́n ń jẹ sọ́nọ́bà beast ìyà lọ́wọ́lọ́wọ́ bá ṣe sọ yìí. Ẹ̀yin tẹ́ mọ̀ nǹkan tó kù nínú ilé ayé yín. Owó tó yẹ kẹ́ fi tọ́jú àwọn ọmọ yín. Ẹ fẹ́ lọ sí Mẹ́kọ. Kí ni nǹkan tó wà ní Mẹ́kọ tí ò sí nínú ilé ayé yín already? Ẹ̀yin tí wọ́n ń gba yín tí wọ́n ń gba yín tó ń gba ògo yín dànù. Wọ́n ń gba yín, wọ́n fowó yín, wọ́n fi ń flẹ́ńjọ̀. Oko dùn ro làgbẹ̀dẹ ọ̀pọ̀ kọ́tà. Ó dùn ṣe bẹ́ẹ̀. Làwọn mú ṣọ́ọ̀ṣì nọ́kọ lórúkọ ara wọn. Àwọn ọ̀sìnwín ènìyàn. Ó yá, ẹ jẹ́ ká máa sí ẹ lọ. Ẹ bá mi dàbò lẹ̀ lóní wìtìwìtì, lóní wìrìwìrì. Ẹ wá ra ohun tí mò ń tà o. Ẹ wá ra ohun tí mò ń tà. Àṣírí bàbá àbèjì. Ẹ wá ra ohun tí mò ń tà. Àṣírí bàbá àbèjì. Ohun tó ń ṣẹlẹ̀ ní Mẹ́kọ. Lọ́wọ́lọ́wọ́. Ẹ wá ra ohun tí mò ń tà. Wọ́n ti bà ayé yín jẹ́ mọ́ tilẹ̀. Ẹ̀yin òpònú burúkú yìí. Ẹ jẹ́ ya dúró kẹ́ Táwàkálítù bí orúkọ mi, kẹ́ bẹ́lẹ̀dá yín dúró, kẹ́ mọ Ọlọ́run yín nìkan. Lẹ́nìkan ṣo tẹ́ mọ̀, tẹ́ dẹ̀ ń sìn. Torí gbogbo àwọn wèrè tẹ́ bá dọkọ̀ pọ̀ yìí, sure, wọ́n ti ẹ̀ fẹ́ kẹ́ tí ẹ̀ exist in the first place. Wọ́n fẹ́ kẹ́ exist in the first place. Ojú olè rèé, olè. Ojú olè rèé, olè. Àwọn oníjìbìtì ní Mẹ́kọ, olè. Ẹ bá mi share ìdànù because we have 2 programs tonight. This one is going to be less than 1 hour. I will just finish it and let me see if it's posting. You share this post. Okay, but you share, sorry, another page of mine, another wall. Nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí good evening ìyá mi. God bless you. God bless you. God bless you. God bless you really. I want to pin this one. Can I pin it? Okay, I can't pin it there. Mo ti share many gbogbo ẹ wá ṣe ń tẹ̀lé ra wọn. Hey, Olúwatóyìn, happy birthday to you, my darling. Ọmọ bàbá Ṣódọ́lámú. Aboli baby. Bolanle of Amsterdam. God bless you. Happy birthday. Many, many more in Jesus' name. Many more beautiful years in Jesus' name to you, my sweetheart. Ọmọ bàbá Ṣódọ́lámú. Àwọn nìyẹn. Òun rèé. Bàbá wọn ló ṣí Calvary. Calvary 1, Calvary 2, Calvary 3, Calvary 20. Wọ́n ti torí ẹ̀kan ṣàyàdé. Iṣẹ́ ọwọ́ wọn ó tó wọn jẹ. Ṣẹ́rí bọ́mọ ṣe ń dán. Bọ́láńlé nìyẹn. Ọmọ bàbá Ṣódọ́lámú. Àwọn ọmọ nìyẹn. Àwọn ọmọ tí wọn ò wojú olójú kan tó jẹun. Àwọn ìtàwọn tèmi fẹ́ kọ́ máa rí mi mọ́nì. Àwọn ọmọ alálùbáríkà. Yàtọ̀ sáwọn olè. Àwọn olè ọlọ́ṣà. Àwọn olè ọlọ́ṣà tó jẹ́ pé nǹkan nìkan náà máa rangun apá mọ́. Ẹ wá gbọ́ làbárè. Mo ń dúró 2 minutes sí ni máa bẹ̀rẹ̀ sìn.
What is happening? Did I delete you? I don't think I did. Ẹ wá wòran o. Ẹ wá wòran. Ẹ máa bọ̀, ẹ jẹ́ kí gbogbo wa ká jọ rí. It's not going to be long. Ojú olè rè, ojú olè rè. Kí ni mi dà? Ojú olè rè, ojú olè rè, ojú olè rè. Àwọn tí pastor's office olè. Àwọn ọmọ nípa náà gbogbo ọmọ Ọ̀ṣọ́fà ṣùgbọ́n àwọn tó dáyà jẹ olè. Wọ́n bí àwọn bílíkì. Nígbà tí mo rí kíní tí Àjàlá send ẹ̀ sí mi, my best friend. Àjàlá oní write up ọ̀ràn tó send ẹ̀ sí mi. Ó send tó bá ti kọ nǹkan bẹ́ẹ̀ yẹn á send link yẹn sí mi láti kọ́kọ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Àjọ máa ń búra wa ṣeré ní nínú private chat wa. Mo máa ń sọ tọkàn mi síbẹ̀ ni. Nígbà tí mo rí kíní ní àná, yeah, it was yesterday. Let me see the date. Let me check the date. Was it early this morning? Anyhow. It reads, warning, cooperate with Imeko Afon, local government. Okay, Afon ló wà sálẹ̀. Cooperate with Imeko Afon, local government officials on purchase of Imeko convocation pass or else. Nǹkan tó fi ṣe heading ẹ nìyẹn o. Ṣé rí pé sticker yẹn òun ni mo gbé sísàlẹ̀ yẹn. Ó wá ní the church warning. Cooperate with Imeko Afon, local government officials on purchase of Imeko convocation pass or else. Updated on December 24, 2024. By Kayode Ajala. No, zero comments. Till bá ṣe sọ̀rọ̀ yìí. Now, ọmọ yẹn ó gbọ́n kú dànù. Only it has come to the notice of the 2024 Imeko Convocation Committee that some òyìnbó pọ̀ mẹ́ta kó òyìnbó yẹn rẹpẹtẹ yẹn dàgbé èmi ò dẹ̀ kàwé wọn ní fẹ́ kí n lè pronounce ẹni. Recalcitrant members of the church are refusing to cooperate with Imeko Afon, local government officials, positioning at the entry point of Imeko town. Ẹjọ́ torí Ọlọ́run, ọdún wo ni Imeko ti wà ńbẹ̀ náà ti ń lọ ṣe Imeko? Ọdún wo náà ti ń lọ síbẹ̀ tó jẹ́ pé 2024 lọ́sẹ̀ kọ́kọ́ ṣe máa tún fowó wọlé. Wọ́n ṣe máa fowó wọ àárín ìlú Imeko. Fídíò ẹ̀ wà o tí wọ́n send sí mi látojú títì. Bá mi Talita Kumi, God bless you. Now, it continue reading. Such members are refusing to buy the convocation pass tickets sold for 1,000 naira only. That 1,000 naira only. Do you know the meaning of 1,000 naira only at this present time in Nigeria with all the gbogbo nǹkan tẹ́ ti kọ sílẹ̀ pé wọ́n máa san? Pẹ̀lú gbogbo owó tó máa fi gbé transport wá láti ibi tí wọ́n ti ń bọ̀. Pẹ̀lú owó oúnjẹ, accommodation, toiletries. Ẹlòmíì tó bá máa kúrò ní Mẹ́kọ̀ ó máa bu látorí délẹ̀ ni. Ó máa bu tátá ni. Bí ẹni tó ti lọ jù sínú àjàlẹ̀ pé kó lọ ṣiṣẹ́ dé tòrutòru wá. Why are you people fooling yourself? Ẹ jẹ́ kí n túbẹ̀ yẹn kà fún wa torí ẹ máa sọ pé mi kúkú ṣe oníjọ̀gbọ̀n. Iṣẹ́ tó rí rán mi ni mò ń ṣe. Because mo ní 2 programs lálẹ́ yìí mo kọ́kọ́ fẹ́ súré ṣe lé ìṣíwájú kí tó ṣe wá gbé dem jáde. Merry Christmas! Merry Christmas! Àwọn olè
olè ọlọ́ṣà. Gbogbo àwọn kọ́mítì olè, àwọn kọ́mítì olè, àwọn kọ́mítì olè, kọ́mítì ìṣẹ̀lẹ̀ olè, kọ́mítì ìlẹ̀kọ́ olè. Damboro baka shege. Gasikia la wa ma sombi. Wọ́n tún wá ń threaten pé such members are refusing to buy the convocation pass tickets sold for 1,000 naira only, that would allow them into the that would allow them into the car park and into Imeko town. Not only to the car park, not only to the Imeko tó ti ń lọ látọdún yìí. Wọ́n ṣe wá rí pé ṣe ẹ̀kan tó máa sanwó. Owó. Àní ṣe ẹ̀yin ò ní gbọ́n. Ṣí ọyín. Ṣé bẹ́ẹ̀ ti gba Jésù gbọ́? Tẹ́ bá ti gba Jésù gbọ́, kò síbi tẹ́ ti pè tí ò ti dáhùn. Kí lẹ lọ ṣe ní Imeko? Kí ló wà ńbẹ̀? Ju gbogbo stress yìí náà lọ. Ju gbogbo stress yìí náà lọ. Wọ́n fi yín pawó, wọ́n fi yín kọ́lé, wọ́n fi yín ra mọ́tò. Sherry, service kan wà tí mo máa ṣe on the 26th, very early in the morning. So, Àjàlá ló ń sọ ọ̀sọ̀kúsọ jáde lẹ́nu yìí o. Only rather than comply, many have chosen to disagree and fight with the local government officials. Be informed that the 2024 Imeko Convocation Committee is working in collaboration with the Imeko Afon local government on the sales of these entry tickets / pass. There must, in capital letter, be absolute compliance by all members of the Celestial Church of Christ on the purchase of the entry ticket / pass. Olè ojú olè rè, olè gbogbo àwọn ọmọ Imeko, olè gbogbo àwọn tó wà nídìí whatever, olè ní. Starting from àwọn àgbàlagbà nù pẹpẹ, olè wọ̀bìà wọ̀nbílíkì ní olè. Ẹ jẹ́ kí n bọ́ kíní kó lójú. Mo fẹ́ ṣe wàhálà àwọn mi ṣe gidi lálẹ́. Wàhálà tèmi dẹ̀ máa ń ṣe wàhálà tí mo máa ń ṣe ó máa ń make sense. Irọ́ ló bá dé. Ẹjọ́ láti ọdún tí èmi ti mọ̀ tí wọ́n ti ń ṣe Imeko. Kò sí nǹkan tó ń jẹ́ pé wọ́n máa sọ páàsì. Èyí ṣẹ̀ṣẹ̀ wá lọ gbé yẹn dìde ń sìn. Ẹ̀yin Sondoko mọ́ ṣáàṣì. Ẹ̀dẹ̀ pera yín ní ọmọjọ́ Celestial mímọ́. Mbọ̀lẹ̀ ẹ ti sọ di àkísà ẹlẹ́gbin. Ẹ ti sọ ìjọ yìí, ẹ ti sọ lórúkọ, ẹ ti sọ lẹ́nu. I tell you, bí Ọlọ́run ti ń bẹ, tí ọ̀rọ̀ rẹ̀ kò dẹ̀ yí padà láéláé. Nítòótọ́ Ọlọ́run ló gbé ìjọ yìí kalẹ̀. Ó ní bí èèyàn ò sìn mí, ó ní òkúta àwọn á gbé dìde, á sìn òun. Ẹni tí Ọlọ́run pè tó fi ìjọ yìí rán, ó ti sùn. So anything can happen. Nítòótọ́ ló pè ní ọkọ̀ gbàlà ọkọ̀ kẹ́yìn. Àìmọye ọkọ̀ kẹ́yìn tí wọ́n ti kọ̀ lẹ́yìn ti Noah. Believe me, write it down. Today is the 24th of December 2024 and the time is 8:11 Central European Time. In 10 years to come, there might be nothing called Celestial Church of Christ again as things are going. Olè lọ́tún, jìbìtì lósì, káyéyàn lọ́rùn lọ́tún, kéèyàn kan disappear lósì. And by the way, màá mélé ìwá. Tí bá fẹ́ ṣe program, tí mo bá ti lè gbé announcement síta, tí mo ti lè gbé awareness síta, if it concerns you, it's up to you to contact me, not me to be contacting you. Because tó bá ṣe kíní yẹn, kò ní dọ́dọ̀ mi. Fáìlì tó wà lórí table mi lọ́wọ́lọ́wọ́ yìí. Ọ̀la already
3 programs mo ní ọjọ́ 25th ọ̀la 25th 26 ìyẹn kò tiẹ̀ níye gbogbo ẹni mo dẹ̀ máa ṣe lọ́nà máa fún mi ṣe torí ẹ sọ pé mi ò ṣe máa pe àwọn èèyàn nígbà tí mo ti gbé àrùn tí mo ti gbé nǹkan síta. It's up to you to contact me to tell me your own side of the story. Tó bá dé tally tí bá rí pé make sense, tí ò bá make sense, máa ṣe program yẹn tí kinní kan ò ní ṣe. Àjàlá ló tún ṣe sọ̀rọ̀ lọ yìí o. This, therefore, is to sound a stern note of warning. How dare you? Who the hell are you all? The committee of Ole Alọ́nilọ́wọ́gbà àgbà lọ́wọ́ Mary. Ohun tẹ́ máa jẹ tẹ́ máa yàgbẹ́ ìdànù. Orí ahọ́kì tó mú. Ẹ tó bá ń jàyàn ló lè káàkiri. Kò sí ni kò ní yó. Kò sí ohun tẹ́ lè fi rán ó máa dàbí àkísà lọ́rùn yẹn ni. Ẹ tó bá ń jalè òkì ní ìfọkànbalẹ̀. Ẹ tó bá ń rẹ́yàn jẹ kò ń yó. Ẹ máa gbọ́. This Àjàlá ló sọ̀rọ̀ yìí o. This therefore òun náà ti kárẹ̀ ẹ̀kún èèyàn kan pàtàkì nínú CELE òun náà tó ń sound the warning. Tó bá yẹ ẹ sọ pé pastor ò mọ̀ nípa ẹ̀. Okay, mo give ẹ pé pastor ò mọ̀ nípa ẹ̀. Àbí pastor ò mọ̀ nípa ẹ̀. So gbogbo nǹkan tó kàn ṣe pastor ò mọ̀ nípa ẹ̀. The only thing mo lè sọ pé pastor ò mọ̀ ní pé tó bá kọ document tó bá get pastor sign it. But pé à ń fetí gbọ́ etí pastor ò di. Etí pastor kò di. Wọ́n gbọ́ ọ̀rọ̀. Ṣẹ́dẹ̀ wá rí gbogbo kinní yìí. Pastor ló máa jẹ ìtó pọ̀ jù nínú ìyá ẹ̀. Torí fáìlì wọn ò lè wà lọ́nà mẹ́jọ. Wọn ò lè ní fáìlì ní Nàìjíríà. Kọ́ ní fáìlì ní Àgàṣẹ́. Kọ́ tó wá lọ nípa bambari fáìlì ní France. You are pushing people to the extreme. Ọ̀rọ̀ pé èèyàn gbẹ́bọ lórúkọ kò lè ran eléyìí. Ọ̀rọ̀ pé èèyàn ṣiṣẹ́ agijùjajùja kò lè ran eléyìí. Bóyá lẹ mọ̀ nǹkan tó wà wait yín ní this 2025. Ọ̀run yẹn ṣú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ó dúdú bí aró kirikiri. Àjàlá náà tún ṣe wọ́n ní. Bóyá kí wọ́n jọ máa pín ni. This therefore is to sound a stern warning, note of warning that any church member who refuses to comply and buy the entry tickets from the Imeko and for local government officials henceforth will not only be apprehended, but will also be handed over to law enforcement agents. To hell with all of you. Ṣé wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní lọ ṣe Imeko convocation ni. Ó dorí akáyín àkàrà degun. Ó di 2025, 2024, 25. Ẹnìkan wọ́n gbogbo list tí mo ti kà ní few days ago. Gbogbo owó tó máa fi wọnú ìlú Imeko nìyẹn o. Kọ́ tún wá tó tẹ inú basilica wọ́n máa sanwó ẹ̀ o. Wọ́n máa sanwó ọ̀pá àmọ́lẹ̀ tó bá mú dání tó kàn bá lọ rà ní Kútúwéjì tó bá ti lè lọ wọ́n tún máa sanwó ẹ̀. Kí ló dé? Ṣé Ọlọ́run lẹ́dẹ̀ ń ṣe yìí? Ẹ̀dẹ̀ pé léyìí níṣẹ́ Ọlọ́run. Ẹ ti bá Lúsíférì múlẹ̀. Ẹ ti bá Lúsíférì múlẹ̀. Sátánì ẹ ti bá múlẹ̀. Ẹ ti bá dáṣọ. Ẹ ti bá dájọ ẹgbẹ́. Ó tún wá kọ síbẹ̀ to be forwarded. To be forewarned is to be for reamend. To be forewarned is to be for reamend. Okay, thank you. This Imeko pass is 1,000 naira only. Buy yours now. Lẹ́yìn tẹ́ gbé mọ́tò sílẹ̀, tẹ́ ní kó wá dá 20,000. Ká tẹ́ sọ pé yẹ ti ẹ̀ cheap fáwọn tó wà láàrin Lagos to Ogun. Wọ́n á tún ṣe wà tó wá gbogbo àwọn tó wà nínú mọ́tò yẹn wá tún wá dáwó ní kọ̀ọ̀kan tó máa fi gbé wọn kọjá bọ́dà. Wọ́n ti gbé bọ́dà sí ẹnu ọ̀nà tó máa fi wọnú ìlú Imeko.
ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Fídíò ẹ̀ wà o. Nígbà tí mo rí consent fídíò ẹ̀ sí mi, èmi kọ́ náà kíní náà ti send ẹ̀ sí náà. Victor Ọlọ́rẹ̀ náà dárúkọ ẹ̀ ń bẹ̀. Àbúrò mi àtàtà reality check àbí reality kíní kan náà ń pè sí o. Ẹ jẹ́ kí n play fídíò fún yín kẹ́ ẹ gbọ́. Àní kò ní dá fọ́pọ̀ èèyàn nínú CELE yìí. Mo rí kíní kan gbà sí yín o. My fold just issued a threat to hand over members to the security agents over ticket issues. Ẹ̀rẹ̀ sọ pé ẹ fẹ́ lọ sí lọ́wọ́, wọ́n dẹ̀ lọ́lọ́pàá ló máa kó yín lẹ́nu ọ̀nà. Ló bá tán. Wọ́n bí yegede. Imeko kò sí nǹkan tó jẹ́ mẹ́kọ mọ́ nígbà tí mẹ́kọ jẹ́ mẹ́kọ. Ọdún yẹn ti di ọdún nà mí nọlẹ̀. Iṣẹ́ ìgbà tó yẹ pé èkérì kì í ṣírìgì mọ̀ ni wọ́n ń ṣe nú ẹ̀sìn. Wọ́n wà nínú pẹpẹ, wọ́n máa ṣàṣírà wọn. Bàǹtẹ́ náà máa wà àti fúnpá àti fún yín àti ìfọ́rùn àti tẹ́lòmíì ti ta mọ́ èjìká, ìtọ́ fi sáyà, ìtọ́ fi sínú ẹpọ̀n, ìtọ́ fi sínú gbogbo ẹ̀. Oríṣiríṣi òrùka lẹ́sẹ̀, àtàlùwò, àtàlù lárímọ́gi àti gbogbo àgbà náà tí mo kọ́ Yorùbá nínú Yorùbá fíìmù. Ẹ̀yin ọmọ CELE, wọ́n ti lù yín ní bàgẹ̀. Wọ́n ti lù yín ní bàgẹ̀. Orí yín dẹ̀ kúkú rọ̀. Tẹ́ bá ti rówó, ó yẹ ẹ lọ síbẹ̀ o. Ọlọ́pàá tí arrest celestial member ní Imeko o. Èsì o. Èsì o. Ìyẹn náà ṣe drop fún mi sìn. Ẹ jẹ́ kí n lọ gbé fídíò jáde fún yín. Kí n lọ gbé jáde. Aha. Gbogbo wa, ó yá. Okay. Where is the video? Where is the video? Aha, video ni. Must we pay 1,000 to enter Imeko? This is what these people are saying at Imeko entrance, that Celestial. How true is it that we have to pay 1,000 for entry? This is what they are charging. 1,000. Celestial reality. Celestial reality. When you for each vehicle, 1,000 just to enter Imeko. Is this right? Celestial reality. Àbúrò mi. Oni ẹ wá gbà wọ́n là o. Sherry, I don't do things without proof. Bí mi ò ní video, màá ní PDF. That means original facts. Documents. Kì í ṣe tán ti ṣe photocopy ẹ̀, tán ti glue ẹ̀, tán ti paste ẹ̀, tán ti lẹ̀, tán ti já, tán ti ṣe gbogbo ẹ̀. No, original ni. Bó jẹ́ photo náà ni, ṣáṣá ni wọ́n. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ojú ò lè rà, ohun rẹ̀ ojú ò lè rà. Imeko ọdún yìí ó lè. Àtàgbà àtọmọdé wọ́n ti fọlọ́pàá mú wọn nítorí 1,000 ó lè. Kò tí ì le tó báyìí lára àwọn denominations tó kù. Mi rò pé Àbádébóyè tí nìkan máa sanwó gate fee kan tó wọnú ilé. Ayé yín ṣùkẹ̀. Ẹ̀yin ọlọ́pọlọ lílọ́. Ọpọlọ yín ó ti lọ́. Ẹni wọ́n sì máa gbá yín lágbá. Ẹlòmíì ò ní rówó tó máa fi fọ́mọ ẹ̀ àìmọye ẹlòmíì tó yẹ pé wọ́n máa ṣabẹ́ lábàṣà kan tó lè rówó padà sílé ni. Ẹ jẹ́ kí n kà kan tí ẹ kọ síbẹ̀ yẹn. Ìjọ̀gbọ̀n ti kẹrin ìmọ̀ṣọ́gẹ̀ èyí tí nǹkan tí mo tọ́ sójú. Bí náà ṣoge ìmọ̀ṣọ́gẹ̀ ọdún láti bu yín dáadáa. Ẹ̀yin tó rí tọ́pọlọ yín ti sọnù. Celestial, yeah. Of course, that is why Redeemed Christian Church said they have brought Jesus Christ to Imeko City. Of course, àwọn náà gbéṣẹ́ sí wá.
owó làwọn agbé wọ̀, owó sọ owó ilé ìsanwó tọ̀hún làwọn agbé wà. What a pity. Redeem tó bá yín bẹ̀ lánàá, wọ́n láwọn làwọn gbé Jesus Christ wá, kí lẹ́yìn gbé wá? Olè, jìbìtì, lọ́ni lọ́wọ́ gbà. Kí ni bàbá mi tó wà lókè yẹn kọ́kọ́ kọjá rẹ̀. Celestial Church is turning to another thing. Else they should know that going to Celestial is not a must. Those people should not spoil Celestial so that God will not destroy them all and their generation wọ́n ti pa tipẹ́. Hey, thank you my sweetheart. Hey, ojú mi gúnrégé. Èmi ọmọ nu le tèmi ẹ̀rí tí iná tó ń blink, iná mi ń blink káàkiri, máa ṣí kíní tó bá di kíní sì máa dà sọ́gọ. Bá ti pọ̀ lọ́hùn ọba mi, kò síbi tí mo ti pọ̀ lọ́hùn tí ò dá mi lóhùn nígbà tó yẹ pé inú yín ò mọ́. Ọwọ́ yín ò mọ́ lè máa sákátí kìtìkìtì bó yẹ kẹ́ gbọ́dọ̀ débì kan kádùrá yín tó gbà. Kò Ọlọ́run sọ pé ibikíbi ní ibi gbogbo ló wà. Kò síbi tí kò sí. Ó níbi tí èèyàn méjì àbí mẹ́ta tó bá ti wà. Ẹ jẹ́ kí n sọ fún yín tó bá pé wọ́n nìkan ló wà nínú ilé ẹ̀. Tó bá ti lè tọ tẹlifíṣàn sílẹ̀. Tó ti ń gbọ́ àwọn oríṣiríṣi ohun, ẹ ti pé méjì, ẹ ti pé mẹ́ta, ẹ ti pé 100. Kò sí àdúrà tó máa gbà tí ò ní tí kò ní làbí iná tí ò ní ràn bí òrùn. Bẹ́ẹ̀ náà làwọn ẹ sọ pé ẹ lọ sí Jerusalem, owó tí kò sí ẹ kó lọ síbi àwọn yẹn fi ń tọ́jú ìlú wọn nítorí pé àti lẹ JP mọ́ orúkọ yín. Àwọn Mùsùlùmí náà nínú pé kò sí yìí náà wọ́n á fẹ́ lòmíì owó tí kò lè fún ẹ kókó fi tajà 5 million 10 million wọ́n á kó fún ẹ, wọ́n lè fún ẹ kó lọ fi lọ sí Mẹ́kà torí pé owó tí ò mọ́ ni, owó tí ò ní accountability ni, owó tó ní ìnira ẹlòmíì nínú ni. Ìwà kó yẹn wàá kó lọ sílùú onílùú, wọn fi ń túlù wọn ṣe, ìlú wọn dán àwọn ọmọ ìlú wọn, wọn ń ṣe kán fún wọn lóúnjẹ lọ́fẹ̀ẹ́. Orí yín ò pé láti máa sọ pé ẹ gbọ́dọ̀ dé mẹ́kọ yẹn lọ́dún. Ẹ ní Ọlọ́run ni. Tẹ́ bá ní Ọlọ́run, tẹ́ dẹ̀ mọ̀ Ọlọ́run tẹ́ ń sìn. Tẹ́ dẹ̀ mọ̀ wípé inú yín mọ́, ọkàn yín mọ́ sí ọmọlàkejì ẹ. Kò síbi tó ti pè tí ò dáhùn. Kò sígbà tó pè tí ò dáhùn. Kò dìgbà tó bá pariwo, tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní pariwo ìgbàgbà ìgbùgbù tó máa sọ jáde ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn ẹ báyìí. Àbẹ́ ẹ mọ̀ pé kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn ni Anna ló fi bá Ọlọ́run, ló fi bá ojú àánú Ọlọ́run pàdé ní Shiloh. Kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn ló mirí báyìí lẹ́nu ẹ̀kọ́ ṣe mi. Ló fi bá àánú Ọlọ́run ní ìṣẹ́jú yẹn pàdé ní Shiloh. Ṣé ló ti lọ sí Shiloh ni? Ẹni mo pè ní Shiloh náà pè kìí ṣe Shiloh. Yeah, Shiloh ni wọ́n ń pè, kìí ṣe Shiloh. Àwa là ń pè ní Shiloh, it's a Shiloh. Kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn ẹ bó wà lórí bẹ́ẹ̀dì ẹ báyìí tó ti mú gbogbo nǹkan tó ti wéèfù ẹ tó wéèfù tọ̀tún tó wéèfù gbogbo nǹkan tó ń dá ẹ láàmú gbogbo ẹ tó kọ́kọ́ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́n ọba ò mo fẹ́ wá kó gbogbo kíní síwájú ẹ ó yá kó wà níbẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní meditate. Ibi tó ti meditate yẹn wàá ṣe kíni wàá sùn lọ àlá tó máa láàlá rere ni. Nígbà tó bá máa jí wàá kàn rí i pé àánú Ọlọ́run ti wá ẹ̀rí ni. Àwọn tó ti bastardize CELE, àwọn tó ti bàjẹ́. Let me stop this one. Join me back in the next 15 minutes for the koko of the day. Wọ́n náà ṣe reconciliation. Ìrọ́pọ̀. Deceitful reconciliation. Tí wọ́n lọ sọ́rọ̀ pé wọ́n ṣe. No. Ọmọ CELE ń pa dẹ̀ndẹ̀búlà. Deceitful reconciliation tẹ́ ṣe. Tó bá yẹ pé bí èmi ṣe sọ pé kẹ́ ṣe lẹ ṣe reconciliation yóò máa wà successful. Ṣùgbọ́n ẹ fẹ́ rò pé ẹ jẹ́ ká kàn lò nínú ọgbọ́n tó lò, ẹ jẹ́ ká kàn yín díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ náà. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ nínú reconciliation yín pátápátá gbogbo nǹkan tí mo fi ṣe program ni. I'm not claiming anything, but I'm giving glory to Jehovah Almighty. But if you had done it the way the Lord asked me to tell you,
ṣùgbọ́n náà ẹlẹ́yìn ṣe reconciliation ẹ fárí apá kan ẹ dá apá kan sí ṣe reconciliation nìyẹn. Is that how to bring peace? All gbogbo ẹ nítorí owó yìí náà ni. Nítorí owó yìí náà ni. Gbogbo ìtẹ́wá súré ṣe yẹn sìn. Baba Reverend ìtẹ́ súré ṣe katakata kìtìkìtì láàrin 72 hours àbí 70 kí ló ti ń pè hours náà bá kà tán. Láti lè sọ pé kóòtù tẹ́ ń lọ next one kan tún àjọ ọ̀nà ẹ̀dìgbà míì. Mọ̀ pé nítorí ẹ̀ pé lẹ́ ń bá deal ni. Adédé fún mi ni. Èkó bóyá mo wẹ orí kí ọpọlọ ìtó wà ń bẹ̀. It's of personal interest, sir. Pàápàá jùlọ nínú CELE yìí. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí n padà wá kí n gbé number 2. Number 2 yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ bá mi darapọ̀ kẹ́ gbọ́. Torí mo fẹ́ ká ṣe pápápá torí àwọn tó bá fẹ́ lọ sí ẹ̀sìn 2024 2025. Àwọn ọmọ mi wọ́n wà níbi tó ti ń ṣayé tó ti ń jó tó sọ pé ọdún ìṣojú ẹ̀mí àwọn tó bá dàárọ̀ làwọn á jí láàárọ̀ wọn á gbàdúrà wọn á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin ń lọ síbi ìpéjọpọ̀ tí kò sífẹ̀ẹ́ tó jẹ́ pé ẹ̀tàn ló wà ńbẹ̀. Ìpéjọpọ̀ ẹ̀tàn, ìpéjọpọ̀ ẹ̀gàn, ìpéjọpọ̀ irọ́, ìpéjọpọ̀ òfìfo tí kò lè mú nǹkan kan dání. Tó bá di on the 26th in the morning, mo ní jókà kan tí mo fẹ́ wá gbé fún ẹni tó ń tò pé bóyá nǹkan tó ń ṣe òun ṣe nǹkan kan bàbàrà. Join me in the next, let me see, exactly 9 o'clock. Join me. Ẹ jẹ́ kí n mu tíì. Mo fẹ́ lọ ṣá nǹkan, mo fẹ́ lọ ṣáyé kójú mi tèmi náà kó máa bu ná. Ojú mi fẹ́ lọ fi ná pàdé. Ta ló sọ fún ipò the 25th gan-an bí Jésù. Ojoojúmọ́ ló ń bí Jésù. Bó ṣe ń bí wa lójoojúmọ́ náà ló ń bí Jésù. Jẹ́ kí n ṣákàn sọ pé appreciation ṣá òun làwọn ọmọ Nàìjíríà. Àwọn tó gbẹ́sìn wá fún yín gan wọn ya wèrè. Wọ́n ya wèrè tó ìtẹ́ tọmọ Nàìjíríà yà sí. Mo kọ́kọ́ máa ń pè ní Áfíríkà tẹ́lẹ̀ but tí ọmọ Nàìjíríà yé. Ó ga jù, ó ga jù, ó ga jù. Ó tutù, ó tutù, ó wọ yín. Ó tutù, ó tutù, ó wọ yín o. Wọ́n ní wọ́n ti kó ẹran mérò ní Imeko o. Ẹ jọ̀ọ́ ṣé èní ni wọ́n ṣe lọ sí Imeko? Ṣé ìná ṣe convocation ó ṣe jẹ́ pọ́tọ̀ ọdún yìí nígbà tó owó òpọ̀ ní èrò òpọ̀. Ọlọ́mọ plenty ti bà business jẹ́, owó ò wọlé, mo ti tú náà àṣírí bàbá àbèjì síta. Bẹ́ẹ̀ ni o, Psalm 1 say it all, bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni bàbá mi. Mọ náà dà. Ẹ jẹ́ ká Psalm 1 yẹn, kí má gbígbágẹ jẹ́ kí n lọ ṣí níbi tó wà. Ẹ tó bá dúró síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, bẹ́ẹ̀ ni. Àbóhùn kọ́. Allez. No. Cancel job. Need anything. Even gbogbo ayé, gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin tèmi. Ọlọ́run ọba máa bá yín mi kẹ́ yín bó ṣe kẹ́ mo rẹ́ ni kẹ́ àkọ́kọ́. Àwọn tó fẹ́ fi ọmọ CELE ni mí. Ani tó bá jẹ́ ti wọṣọ yìí lásán báyìí, ó ti rí yàrá lọ́rùn nìyẹn. Wo àwọn mọ̀lẹ́kà wọ́n dá gbàsgbòsgbò ẹ̀. Ta ló mú kòlò ẹ lọ́yọ̀? Idiots. Ẹ̀yin idiot burúkú yìí. Ṣíọ kẹlẹ̀bẹ̀ túwẹ́. Olè jìbìtì. Bẹ́ẹ̀ni, blessed is the man that walketh not in the counsel of the ungodly, nor sitteth
in the way of sinners, nor sitteth in the seat of the scornful. But his delight is in the law of the Lord, and in his law doeth he meditate day and night. And he shall be like a tree planted by the rivers of waters, that bringeth forth his fruits in his season. His leaf also shall not wither, and whatsoever he doeth shall prosper. The ungodly are not so, but are like the shafts which the wind drifted away. Bẹ́ẹ̀ni, ẹ̀yin ọmọ CELE, ìjì kan jà yín sọ́tún, ó kàn jà yín. Tó bá tẹ́ bá tí dé Imeko, ẹ mọ̀ pé ẹ lọ́lọ́run, ìjì kan jà yín sọ́tún, ó kàn jà yín. Ó ń pẹ́ kó tó tì yín mọ́lé. It is a shame. 1,000 naira for each bus that go to Imeko. They cannot provide free bus for CCC. Nígbà tó ní kẹ́ mówó wá tẹ́ máa tó fi gbé mọ́tò wọnú ilé. Ìwọ tó pé kán tó provide the mọ́tò. Wọ́n ní kẹ́ san 20,000. Lẹ́yìn tẹ́ bá san 20,000 tẹ́ ti dá yẹn náà tó gbé yín kẹ́ tó ṣe wá wọnú Imeko, lẹ́ tó ṣe máa tún wá san 1,000 yìí o. +32 488 259 707. Please, when you get to my WhatsApp, do introduce yourself. I have many people there. If you don't introduce yourself, if I don't know your name, it's either I block you or I put you in archive. Message me on WhatsApp if you have anything to tell me. +32 488 259 707. Kindly introduce yourself fully. God bless you. Therefore, the ungodly shall not stand in the judgment, nor the sinners in the congregation of the righteous. For the Lord knoweth the way of the righteous, but the way of the ungodly shall perish. Owó ló perish lọ́wọ́lọ́wọ́ fún yín, ẹ̀yin wèrè. Owó tó yẹ kẹ́ fi jẹun, pẹ̀lú bí turkey ṣe wọ́n tó, pẹ̀lú bí chicken ṣe wọ́n tó yẹ kẹ́ fi ṣe nǹkan fáwọn ọmọ ọlọ́mọ. Ẹ tún wá drag wọn lọ sí Imeko nínú harmattan yìí, nínú eruku. Torí ẹ sọ wípé ẹ ṣe kíni, you are watching from Imeko. Congratulations, congratulations, congratulations. Ẹ bá mi ké, ẹ kó eruku bẹ̀, ẹ kó eruku díẹ̀ sí wálé, kẹ́ dà yẹn sínú ṣàsùn. God bless you. Ti Jésù ni mí. Eruku lálá. The way of the ungodly shall perish, because most of you so-called celestials, your ways are ungodly. You are not serving God. You are not worshiping God, but you are worshiping, serving, and mocking God with just that name, Celestial Church of Christ. Celestial Church of Christ is the name that you are worshiping, not God. Not God. Ani kẹjẹ ká panupọ̀ ká bó lè wí, ẹni ibi tó ní nǹkan gbé sí òdà. Nígbà tí ẹlẹ́nu yamayama Àjàlá lè máa kọrú nǹkan bẹ́ẹ̀ yẹn, gbogbo wọn lọ́jọ́ máa pín owó yẹn. Imagine kán lọ pe ọlọ́pàá sí nǹkan tí wọn ò pe ọlọ́pàá sí rí ní Imeko. Ṣé rí pé CELE ti finish ní Imeko? Ṣé rí pé CELE ti finish ní Imeko? Nílùú táwa wà yìí, tá bá a máa kúrò láti bá a máa lọ sí Germany, a máa lọ fún Korea ní Germany, a máa lọ sí Korea ní France, a máa lọ sí Korea ní Amsterdam, láì ní ìwé ìgbélú lọ́wọ́ nígbà yẹn. Tá bá ti wọ aṣọ yìí báyìí, tá bá ti gbàdúrà Jehovah Jesus Christ Michael mímọ́, bàbá wa lọ́lọ́kọ̀ tí ó wakọ̀ pa ọ̀nà mọ́ fún wa, nípàdé ọlọ́pàá kan tá máa fi lọ, tá máa fi bọ̀. Tá máa fi lọ, tá máa fi bọ̀. Ade mọ́tò dé máa kún dẹmú ni. Kẹ́ máa wo nǹkan tá ń risk, àgbáyé la mọ̀ nǹkan tí à ń pè ní pé à ń sin Ọlọ́run, à ń ṣe ìfẹ́ Ọlọ́run. You pay 400 naira to use the bathroom anytime you want to. Ẹ máa kú ìnáwó ọdún lẹ̀ náà. Ọlọ́run á bá mi fọ̀pọ̀ rọ́pò jàre ìyá mi kókà. Ẹ mọ̀ pé ọmọ Jésù ni, ẹni tí Jésù ni yín. Ìsàjọba ti fẹ́ lọ sí bathroom by 400 naira.
èmi náà bọ̀ wá kọ́ nǹkan rẹpẹtẹ síbẹ̀ yẹn kó tó di pé gbogbo ẹ̀ fọ́fìtì tán èmi ò ní ṣe tèmi tọ̀dọ̀ mi ní 400 to 200 lèmi dáadáa wì lèmi máa ṣe tọ̀dọ̀ mi. God bless you. Join me in few minutes time by 9 o'clock. Ká wá sọ̀rọ̀ fake reconciliation tí wọ́n ní wọ́n ṣe kó tó di pé wọ́n lọ sí ark of salvation kí gbogbo wọn kàn bá lè pé sí Imeko tó ti fẹ́ lọ́pàá múyàn yìí wọ́n bá lè péjọ síbẹ̀. Àníṣe bí gbogbo ayé dìtẹ̀ mọ́ mi ẹ gbọ́dọ̀ tẹríba fún Olúwa èmi ọmọ ìjọ mímọ́ mo dìde mo yìn Olú. Tẹ́ ẹ bá gbà tí Ọlọ́run tó rán mi níṣẹ́ tẹ́ ẹ gba ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ máa ṣẹ̀sín ni ẹ tí ì mọ nǹkan kan ẹ máa wo nǹkan tó máa jáde ní tó máa gbẹ̀yìn Imeko ọdún yìí. Mi ò ṣe pé òtítọ́ ọ̀rọ̀ ni òtítọ́ ọ̀rọ̀ kẹ̀dẹ̀ ni bí ìsọkúsọ ni. Hallelujah.